Kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù lábọ̀ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ayé mi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, a kí mọ̀mọ́ wa Olúṣọlá Precious. Ìlú Oòduà yóò gbè wọ́n, kò ní gbé ọ̀dàlẹ̀ ọ. A kí wa kú ìpàdé ní ọjọ́ tòní. Ẹ dákun kí ni déètì ọjọ́ títí òní? Today is 26. Àwa tí ẹ rí náà ni Great Yoruba Defence Movement Worldwide, AFIJIO Local Government Chapter Ọ̀yọ́ Aláàfin ní ìlú Ìlọ́ra. Òun náà ni ìpàdé wa ní lọ́sọ̀ọ̀sẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń wà nínú ilé, mo ń béèrè lọ́wọ́ gbogbo àwọn ènìyàn wa tí a wà níbí báyìí, nítorí kí lẹ ṣe wà ń bí báyìí? Kí lẹ fẹ́? Kí lẹ fẹ́? Abẹ́fẹ́ dìbò ni? Kí lẹ fẹ́? Kí ló wù yín? Òmìnira Yorùbá. Bí ó ti wù yín lọ́kàn, Ọlọ́run ó jẹ́ ó ṣeéṣe fún wa. Bó bá rí bí ọya lẹ́lẹ́ ni ó máa fẹ́. Lẹ́lẹ́ ni ó máa fẹ́. Lẹ́lẹ́ ni ó máa fẹ́. Lẹ́lẹ́ ni